ẹ̀gbọ́n náà ta ló pa Mohbad ta ló pa akọrin bí ẹni jẹ̀kọ ìlérí olúwa ọládìméjì tí gbogbo ènìyàn ń pè ní Mohbad ilẹ̀ máa ń jẹ́ ènìyàn ó mà ṣe o ìkúnlẹ̀ abiyamọ o kí làwọn ohun tó ṣẹlẹ̀ kí ni àwọn èèyàn sọ nípa ìyàwó ẹ̀ kí ni wọ́n sọ nípa Naira Marley àwọn tó ti bá ṣiṣẹ́ àti àwọn mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti àwọn ọ̀rẹ́ rẹ̀. Welcome to DIGINAIJA, where we bring you the latest stories. Remember to like, share, and follow us. At the young age of 27, Mohbad, also known as Imole, tragically passed away on the 12th of September 2023. Numerous of his supporters have pointed fingers at Naira Marley, alleging his involvement in Mohbad's demise. Ẹ̀gbọ́n Naira Marley, kí lẹ lè sọ nípa ohun tó ṣẹlẹ̀ sí Mohbad? Gbogbo àwọn ènìyàn ni wọ́n ti ń sọ̀rọ̀ pé Naira Marley ló wà nídìí ọ̀rọ̀ ikú tó pa Mohbad o. Ṣé tòótọ́ ni? Báwo ló ṣe jẹ́? Oríṣiríṣi ènìyàn ló ti ń sọ oríṣiríṣi àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ikú tó pa arákùnrin yìí. Ó mà ṣe o. In a heartbreaking video, Mohbad can be observed expressing deep concerns about his safety, struggling to engage in conversation with a group of individuals. He appeared to be genuinely distressed about the potential threat to his life. Tẹ́ ẹ bá rántí, ẹ rí pé ńgbà kan fídíò kan káàkiri tí arákùnrin yìí ń pariwo tó ní wípé bí nǹkan bá ṣẹlẹ̀ sóhun ebi kí wọ́n mú Naira Marley o. Please help me if I die. Oh, Naira Marley am the Naira Marley kill me. I beg if I die like this. Ìbéèrè táwọn èèyàn tún wọ́n ń béèrè ni pé báwo ni Mohbad ṣe kú? Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́, wọ́n ní ear infection ni. Reports indicate that Mohbad's untimely demise is attributed to a severe ear infection. Sources from the singer's team revealed that Mohbad sought medical attention in the early hours of Tuesday, September 12, and received an injection as part of his treatment. The source further explained that Mohbad was admitted to the hospital due to injuries, but unfortunately, he reportedly lost consciousness and did not regain it. Additional reports suggest that the singer succumbed to a middle ear infection known as otitis. This condition leads to significant redness, swelling, and accumulation of excess fluid in the eardrum. Àmọ́ tó bá jẹ́ pé àìsàn etí ló pa Mohbad, a ṣáà rí àwọn èèyàn míì tí àìsàn etí kọlù tí wọ́n sì ń káàkiri tí wọ́n ti kú. Àmọ́ àwọn ò lè sọ púpọ̀ lórí rẹ̀. Àwọn dókítà náà lè ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ sí ní pàtó. Àmọ́ bó bá rí bẹ́ẹ̀, oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ o. Àwọn kan tiẹ̀ ń sọ pé àbí wọ́n lọ abẹ́rẹ́ tí wọ́n fún, nítorí a tún gbọ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n fún lábẹ́rẹ́ lẹ́yìn náà ló gbọ̀ràn lọ. Ǹjẹ́ ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n nú abẹ́rẹ́ tí wọ́n fún bóyá wọ́n lọ ti abẹ́rẹ́ míì wọ́n lọ fi nǹkan míì sí? Ẹ mọ̀ pé ìlú tá a wà yìí oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. Kí ló pa Mohbad? Ṣé tòótọ́ ni pé ear infection ló pa Mohbad? Àmọ́ gẹ́gẹ́ bí ohun tá a tún gbọ́, wọ́n ní Mohbad yìí wọ́n ló ti fẹ́ commit suicide nígbà kan. During a conversation with renowned media personality Chud, Bella Shmurda, a fellow singer and close friend of the late Mohbad, disclosed that Mohbad once grappled with suicidal thoughts but was fortunately intervened by his friend. Me and Mohbad were in an apartment and Mohbad was like, he wants to jump from the upstairs because of this labor issue. But we go hold this boy for window. Mohbad don't almost jump. Now him girlfriend just enter room, see Mohbad sit down for window. Because of all these things, bruh. Something will feel make you think, say you won't take your own life. Bruh, it's going to the extreme. Now you go happen, you go the right RIP and we loved him. No, there's no love there. Ó wá tán báyìí o. Ǹjẹ́ kò yẹ ká tún pe àwọn record label lẹ́ẹ̀ká pè wọ́n pé kí ló ṣẹlẹ̀? Wọ́n ní látàrí record label yìí ló fi ń ní depression, ló fi ń ronú àwọn ohun tó ń ṣẹlẹ̀ láàrin òun àti record label ẹ̀. Àmọ́ ta ni Mohbad yìí gangan? Ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ẹni tó ń jẹ́ Mohbad ni. Ta ni Mohbad? Born as ìlérí olúwa Ọládìméjì Alọ́ba, Mohbad was a notable Nigerian artist recognized for his multifaceted abilities as a rapper, singer, and songwriter. He left an indelible mark on the music industry, captivating audiences with his infectious tracks like Òun ló kọrin tó ń pè ní Pọ̀nmọ́, Feel Good, KPK, Kò pọ̀ kẹ̀. Gbogbo yín bẹ́ẹ̀ bá tiẹ̀ tí gbọ́ Pọ̀nmọ́ tẹ̀ tí gbọ́ Feel Good, ẹ̀ ti gbọ́ KPK, Kò pọ̀ kẹ̀.
With distinctive style and lyrical finesse distinguished him in the Nigerian music landscape, propelling him to stardom swiftly. Mohbad's actual name became synonymous with catchy hooks and memorable tunes. Although his passing at the age of 27 left a void in the industry, his musical legacy persists, ensuring he is fondly remembered. Wọ́n ní wàhálà tí wọ́n fún ní record label Naira Marley ti pọ̀ jù. Wọ́n ní Mohbad pé ó pinnu pé òun ò bá record label wọn ṣe mọ́. Ó ní wàhálà wọn ti pọ̀ jù. Wàhálà lénìí, wàhálà lọ́la. Wọ́n ní èyí tó jẹ́ pé Naira Marley gangan ó mọ̀ nípa ẹ̀. Wọ́n ní àwọn ohun tó jẹ́ bí ẹ̀tọ́ royalties, unpaid royalties náà ó wà lára ohun tó tún fa wàhálà yìí tí ò rí gbà láti 2019. Ṣe gbọ́ báyìí, wọ́n ní lórí pé ó ní kán change manager tí wọ́n fóun tó jẹ́ pé bóyá àbúrò ìkan nínú àwọn tó ń bá ṣiṣẹ́ ni. Wọ́n nítorí ẹ̀ ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí fún ní wàhálà tó lè gbẹ̀mí ẹ̀. Wọ́n ní láti ìgbà yẹn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí fún ní wàhálà tó lè gbẹ̀mí ẹ̀. Ló wá kọ́ nígbà yẹn pé káwọn èèyàn kan gbà wọn kán rà wọn kalẹ̀. Ìgbà kan tiẹ̀ wà tí wọ́n ní Mohbad accuse Naira Marley pé ó wà níbẹ̀ nígbà tí wọ́n assault tí wọ́n fẹ́ bàjà, tí wọ́n fẹ́ nà án, tí wọ́n fẹ́ ṣe é léṣe. Wọ́n ní àmọ́ Naira Marley ò ṣe nǹkan kan nípa ẹ̀. Ẹ wo àwọn ìjọba ó ṣeé ṣe kí wọ́n fẹ́ pe Naira Marley láti wá sọ tẹnu ẹ̀ lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, gbogbo àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ tí wọ́n fi ń dárúkọ ẹ̀, tí wọ́n ń dárúkọ àwọn tí wọ́n ń dárúkọ ẹ̀, tí wọ́n ń dárúkọ àwọn ọmọ ẹgbẹ́ gbogbo èyí. Wọ́n pa arákùnrin kan náà ní Sam Larry, gbogbo wọn náà ni wọ́n dárúkọ. Gbogbo wọn náà ni ó yẹ kí wọ́n sọ̀rọ̀, kí wọ́n sọ bọ́rọ̀ náà ṣe jẹ́, bóyá wọ́n ń parọ́ mọ́ wọn ni. Mohbad has over 2 million followers on Audiomack and millions of views on YouTube. Following the death of the singer Mohbad, videos have emerged of distant relatives of the deceased trying to seize the late singer's properties from his wife, Omowunmi. Àmọ́ ẹni tí ẹ bá wò, ṣé ohun tó kàn yìí, tẹ́ bá wo fọ́nrán yìí, wọ́n ní àwọn ẹbí ti dìde o. Àwọn ẹbí ti dìde. Wọ́n ní kí wọ́n ṣọ́ra fún ìyàwó Mohbad tó ṣaláìsí. Nínú fídíò tá à ń wò yìí, in a video making rounds, an elderly man who is supposedly a family member tí wọ́n rò pé ó jẹ́ ìkànnú ẹbí wọn ni wọ́n sọ pé kí wọ́n má gbẹ́kẹ̀lé ìyàwó ẹ̀ o. Ṣé wá ní láti jẹ́ pé ìyàwó ẹ̀ ló pa ni. Ó ti ṣẹlẹ̀ ṣùgbọ́n ó jẹ́ ọgbọ́n fún gbogbo ènìyàn. Agbègbè ẹ̀tẹ̀ dúró yìí láti focus, ẹ má gbẹ́kẹ̀lé ìyàwó. Ẹ gbọ́. So ẹni sùúrù ẹ sinmi ẹ̀dọ̀ ọlọ́run àkómi tó fi sí lọ́kùn. Ó ti ṣẹlẹ̀ àti rí. Nínú fọ́nrán yẹn náà la tún ti rí àwọn kan tí wọ́n dìde tí wọ́n ní wípé pẹ̀lú gbogbo góòlù tó ń lò wípé ẹ wo ibi tí wọ́n fẹ́ sìn sí. Ó mà ṣe o, ikú bọlá jẹ́. ọmọ Mohbad ọmọ Mohbad ẹ̀yọ́ ọmọ ìyá mi sẹ́nu gbó tó yẹ kó wá sí Mohbad sí rẹ̀ sẹ́nu gbó kò tí ì yé mi o, me sef never understand yo. You can drop your comment, follow us, like and share. Share as much as you can. Let other people give their opinions on these matters. Kí lẹ̀yin rò wípé ó fa ikú arákùnrin yìí ní tòótọ́? Ṣé ìyàwó ẹ̀ ni? Ṣé Naira Marley ni? Ṣé depression ni? Ṣé ear infection ni? Kí ló fa ikú ìlérí olúwa Ọládìméjì tí gbogbo èèyàn ń pè ní Mohbad? Remember to follow us for more stories, like, comment and share. This is DIGINAIJA. Thanks for watching. Bye for now.